Ǹjẹ́ a kú dédé àsìkò yìí, àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀. Àdúrà gbogbo wa ni ó gbà láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí tí ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta èyí tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ 27 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni olùròyìn. Kó tó di wípé ẹ jẹ mùkúntùn tó wà nínú ìròyìn wa, ẹ jẹ́ ká sí omi mu ná, à ń padà bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí gbígbáradì tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbáradì fún ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní títí di ọjọ́ 10 nínú oṣù kẹjọ ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Àwọn igun ẹgbẹ́ kan rèé lórílẹ̀-èdè yìí tí wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú òwe wípé òkun kì í wó ruru káwa ruru. Wọ́n ní ohun abáfẹ̀lẹ̀ mú tá a fi pẹ̀lẹ́kùtù mú òun ní pẹ́ o. Ohun tá a bá mú tó ní wàdùwàdù kì í dalẹ̀ lọ́wọ́ ẹni. Wọ́n ní lótìtọ́ àti lódodo gbogbo apáta la mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà nǹkan ò fararọ lásìkò yìí tá a wà yìí tí gbogbo nǹkan sì ti gbé owó lórí, èyí tó fa ìwọ́de ìfẹ̀hónúhàn mú láti sọ èròǹgbà sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Ní báyìí àwọn ẹgbẹ́ náà eléyìí tí wọ́n tò rẹ̀rẹ̀ bí àwọn tí wọ́n fẹ́ ra epo nílé epo ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ìwọ́de náà wípé kí wọ́n jèbùrẹ́ awolùgbẹ̀bẹ̀ kí wọ́n fọwọ́ wọ́nú fi yèdénù wípé ọ̀rọ̀ ọ̀hún ìjọba yóò wá nǹkan ṣe sí àti wípé ó ṣeé ṣe kí àwọn jàǹdùkú kan kí wọ́n já ìwọ́de ọ̀hún gbà mọ́ àwọn tí wọ́n gbà á lérò láti fi ṣe àlàáfíà kí ohun gbogbo kó lè lọ nírọ̀wọ́rọsẹ̀, ṣùgbọ́n bí àwọn jàǹdùkú bá jagbà yóò di oníbòòlọ yàámìnì. Lára àwọn ènìyàn ń láti rí àwọn ẹgbẹ́ mùsùlùmí kan tí wọ́n pè ní Jama'atu Nasirul Islam JNI àti Christian Association of Nigeria CAN, àwọn náà bẹ́ẹ̀. Bákan náà láti rí Pan Niger Delta Elder Forum, àwọn náà rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà. Bákan náà láti rí Movement for the Survival of Ogoni People àti bẹ́ẹ̀ lọ, níbi tí wọ́n ti ń dọ̀bálẹ̀ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ gba bí ìjọba àpapọ̀ ti ń bẹ̀ yín kẹgbàá kí ẹ sì fagilé ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí wọ́n ní ó kù ọjọ́ 5 báyìí kó bẹ̀rẹ̀, tí wọ́n yóò sì lò ní ọjọ́ 10 gbáko fún ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ọ̀hún. Ẹ̀wẹ̀ ohun gbogbo tí ìṣe báyìí kúrò lórí alábàárìn ìwọ́de. Ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èèyàn ọ̀gbẹ́ni Olúkáyọ̀dé Ẹgbẹ́tókun, ohun mà ló ti sọ wípé a kì í ní ká má ṣòro ilé bàbá ẹni, ṣùgbọ́n bá a bá ti lè gba gbogbo àwọn àlàkalẹ̀ ó ní kò sí búburú o, kò sì sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdún ọbẹ̀ ni. Ó ní ìwọ́de tí àwọn ọmọ Nàìjíríà ní àwọn fẹ́ ṣe yìí lótìtọ́ àti lódodo ohun tó dáa ni, nítorí pé ó ń bẹ nínú ìwé òfin ilẹ̀ yìí wípé èèyàn lè ṣe ìwọ́de àlàáfíà láti fi èròǹgbà ẹ̀hónú rẹ̀ hàn sí àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tó kàn o. Ó lámọ́ ó ní gbogbo nǹkan ló ní ìlànà òfin àti ètò, nítorí wípé ìlú tí ò bá ti sí òfin ni ò sí ẹ̀ṣẹ̀, ìlú tí òfin bá ti wà dandan ni kí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dúró bí igi ìrókò olúwéré ni. Ó ní òun yóò sọ lásìkò yìí o wípé gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn náà wọ́n gbọ́dọ̀ pèsè àwọn nǹkan kan eléyìí tó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí wọ́n yóò fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo wọ́n fẹ́ ṣe ìwọ́de náà. Ó ní àkọ́kọ́ ò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá Ẹgbẹ́tókun bó ṣe sọ fún àwọn oníròyìn nílùú Àbújá lánàá tí ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 26 nínú oṣù keje ọdún ìta wànú rẹ̀ yìí, tó ń ka ìwé òfin ọ̀hún ìwọ́de náà sétí àwọn olùgbọ́ àwọn ọmọ Nàìjíríà. Ó ní àkọ́kọ́ ò kí gbogbo ọ̀nà eléyìí tí wọ́n yóò gbà tí wọ́n yóò wọ́ ìwọ́de ọ̀hún ìfẹ̀hónúhàn náà gbà wọ́n gbọ́dọ̀ mọ̀ kí wọ́n sì kọ sínú ìwé. Ó ní ẹ̀ẹ̀kejì ẹ̀wẹ̀ òun náà ni àwọn àyè tí wọ́n yóò kórajọ pọ̀ sí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri àwọn ọ̀nà èyí tí wọ́n fẹ́ gbà yé. Ó ló ní kán ṣe yùn léjì.
ó ní ẹ̀kẹta ń bẹ̀ ní wípé wọ́n gbọ́dọ̀ mọ iye ọjọ́ wákàtí èyí tí ìwọ́de náà yóò gbà, wípé bó bá jẹ́ wákàtí 6 ni kò gbọ́dọ̀ lé, bẹ́ẹ̀ sì ni kò gbọ́dọ̀ dín sí nǹkan tí wọ́n kọ kalẹ̀. Ó ní kán ṣe yìí lẹ́tà. Ó ní ẹ̀kẹrin ń bẹ̀ ní wípé wọ́n gbọ́dọ̀ rí dájú wípé àwọn tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò, tí wọ́n jẹ́ ẹni tó mú àbá ọ̀hún wá láti ṣe ìwọ́de àti àwọn igi lẹ́yìn ọgbà wọ́n gbọ́dọ̀ ní orúkọ wọn àti ẹ̀rọ alágbèéká nọ́mbà tí wọ́n yóò pè wọ́n sí fún nǹkan kan ìmíì tó bá tún fẹ́ jẹyọ yàtọ̀ sóhun tí wọ́n là kalẹ̀ yìí. Ó ní bákan náà ìpínlẹ̀ kankan àwọn tí wọ́n jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ wọ́n gbọ́dọ̀ dájú pé wọ́n ní àsọyépọ̀ pẹ̀lú wọn. Ó ní nípa ìdí èyí tí wọ́n bá ti fi àwọn nǹkan wọ̀nyí ránṣẹ́ sólú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá, ó ní kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá Ẹgbẹ́tókun, ó ní àwọn ṣe èyí láti lè pèsè ààbò tó péye, láti lè mọ iye àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n yóò lò àti àwọn ohun tí wọ́n yóò kó dání fún ìdáàbòbò àwọn olùwọ́de kúrò lọ́wọ́ àwọn jàǹdùkú tó ṣeé ṣe kí wọ́n fẹ́ sọ́de wàhálà mọ́ wọn lọ́wọ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ fún ẹni tó jẹ́ alága àjọ EFCC ní orílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé, wípé wọ́n fún ní gbèdéke ọjọ́ 4 báyìí láti farahàn níwájú àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ lórí ìwádìí ìṣúná owó kan àti ọ̀nà tí owó ọ̀hún tó gbà jáde kúrò nínú àpò àsùnwọ̀n àjọ EFCC àti ọ̀nà àlàkalẹ̀ tí wọ́n fẹ́ gbà lówó náà, léyìí tí wọ́n sì ní ó gbọ́dọ̀ farahàn ó kéré tán 30 ọjọ́ nínú oṣù keje ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ, wọ́n ló jẹ́ ohun àbùkù pẹ̀lú ìwà eléyìí tí alága EFCC ọ̀hún tó wò sí àwọn ọmọ aṣojú-ṣòfin náà ní ọjọ́ Jímọ̀ eléyìí tí a wà nínú rẹ̀ yìí. Ní àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ nínú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni wọ́n lọ ní àwọn ṣe lẹ́m̀bẹ̀wọ̀n sí olúlé iṣẹ́ àjọ EFCC tí ń bẹ nílùú Àbújá lérògbà wípé kí wọ́n jọ sọ àsọyépọ̀ láàrin alága àjọ EFCC àti àwọn ìgbìmọ̀ èyí tí wọ́n gbé kalẹ̀ láti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Sí ìyàlẹ́nu, ní ìgbà tí wọ́n ní àwọn dé ọ́fíìsì àwọn EFCC, wọ́n ní wọn fún àwọn láàyè láti wọ inú ọ́fíìsì wọn àti wípé nígbà wọ́n béèrè ibi alága ọ̀hún wà, wọ́n ní alága ọ̀hún ò sí nínú ọ́fíìsì rẹ̀. Ó yára jáde nítorí wàrà ṣẹṣà láti lọ rè yanjú àwọn ìgbìmọ̀ ìjókòó kan eléyìí tí wọ́n pè sí nínú ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà CBN èyí tó ń bẹ nílùú Àbújá. Wọ́n ní nípa ìdí èyí àwọn òṣìṣẹ́ Olúkóyèdé wọn fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún láǹfààní láti ti wọ inú ààyè ọ́fíìsì wọn bẹ̀lẹ̀ tàsé láti mọ̀ bóyá lótìtọ́ àti lódodo ni ọ̀gá àwọn Olúkóyèdé ni ò sí nílé tàbí ó farapamọ́ fún wọn ni o. Èyí tó mú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti bínú sírú ìwà yìí wípé síwájú àkókò yìí ni wọ́n ti kọ ìwé fún alága àjọ EFCC pé àwọn yóò débá lálejò fún àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n fẹ́ ṣe fún, tó sì fi wọ́n pe tí èèrà rẹ̀ tó fi wọ́n pe igi o. Wọ́n ní báyìí ní ṣe nǹkan mi kò yí padà. Wọ́n ní àwọn fún ní gbèdéke ọjọ́ 4 tí í ṣe 30 ọjọ́ oṣù keje yìí láti yọjú farahàn níwájú ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ìlú Àbújá. Bí bẹ́ẹ̀ kọ́, ohun tí yóò fojú rí òun gan yóò mọ̀ wípé ìjìyà ń bẹ fún ọmọ tó bá ní ẹnu òbírùn gẹ́gẹ́ bí ìránṣẹ́ èyí tí wọ́n rán sílẹ̀ fún. Babaláwo oníṣègùn kan rèé èyí tó ní èṣù ló yá òun lò láti pa ọ̀rẹ́ òun fún ètùtù ọlà. Emmanuel Collins ní orúkọ ọ̀rẹ́ rẹ̀ èyí tó pa. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní babaláwo kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú kan tí wọ́n ń pè ní Ọba Òkè, eléyìí tí orúkọ babaláwo ọ̀hún jẹ́ Ganiyu Kẹ́hìndé, ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni ó ti tẹ̀ báyìí tí wọ́n sì ti fi ṣe àfihàn oníṣẹ́ ibi rẹ̀ lólúléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ nílùú Òṣogbo olúlu ìpínlẹ̀ ọ̀hún nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọlá sọ di mímọ̀ wípé
Ganiyu Kẹ́hìndé òun ló pa ọ̀rẹ́ rẹ̀ èyí tí orúkọ ọ̀rẹ́ rẹ̀ ń jẹ́ Emmanuel Collins ẹni ọdún márùndínlógójì. wọ́n ní Ganiyu ló mú ọ̀bẹ tó lọ sílé Collins láti lọ ṣe bí wípé òun fẹ́ lọ kè. wọ́n ní Collins yìí ló ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn lásìkò eléyìí tí Ganiyu yóò débẹ̀ lọ́wọ́ alẹ́ ní nǹkan bíi aago 9 alẹ́ kọjá. wọ́n ní Collins ó ti sùn ní Ganiyu sì mú Collins ló fi ọ̀bẹ ló fi sí lọ́rùn tó dúnbú rẹ̀ bí ẹran tó sì yọ ògóńgó rẹ̀ èyí tí wọ́n ní ó kó àwọn ohun tó yọ lára Collins lọ sínú igbó kan níbi tó ti kó sínú ìkòkò apẹ tó sì dáná sun tó di ẹbu èyí tí wọ́n ní ó kó ẹbu ọ̀hún padà wálé láti wá pò mọ́ àwọn ọṣẹ kan kó máa fi wẹ̀ gẹ́gẹ́ bí oògùn oṣólẹ̀ kí owó rẹ̀ kó lè búrẹ́kẹ̀ ṣùgbọ́n tí orí takò tí wọ́n sì ti mú báyìí. ìṣẹ̀lẹ̀ náà èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ 9 oṣù keje ọdún èyí tá a wà nínú rẹ̀ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi ọ̀rọ̀ léde. wọ́n ní Ganiyu Kẹ́hìndé ló ti wà lágọ̀ọ́ wọn láìpẹ́ láì jìnnà wọ́n yóò sì taari rẹ̀ lọ́lé ẹjọ́ láti lọ́ọ́ máa dá ẹjọ́ àti ìwà ibi tó ní èṣù ló yá òun lò kó sì lè jìyà lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ. àfi kí Ọlọ́run kó máa ṣọ́ wa lọ́wọ́ àfojúbánirẹ́ má fi ọkàn bá ní ṣe ni. lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin takasùfé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin ni tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ agbẹjọ́rò ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ọmọ Fálànà eyín Fọlárìn Fálànà tá a mọ̀ sí Falz. ohun màá ló ti sọ bóde wípé títí di wákàtí yìí òun ò tí mọ ohun tí wọ́n ń pè ní ìfẹ́ àti wípé òun ò tí ì lẹ́nu òun kótó sọ fún obìnrin pé òun nífẹ̀ẹ́ rẹ̀ dọ́kàndọ́kàn o nítorí pé òun gbogbo ló ní ìgbésẹ̀. ó ní bọ́wọ́ ọmọdé ò bá tí ì tó láti tẹ̀kúdà kò gbọ́dọ̀ béèrè ikú tó pa bàbá òun lọ́rọ̀ ìfẹ́ jẹ́ sí òun o. ó ní láti ìgbà tí òun ti dé láyé ó ní ọ̀nà tóun yóò gbà jẹ́ èèyàn pàtàkì láwùjọ lóhun tóun bójúmọ́jò èyí tó mú òun lọlé ẹ̀kọ́. bákan náà ó ní nídìí iṣẹ́ orin eléyìí tí Ọlọ́run fún òun lẹ́bùn rẹ̀ yìí gbogbo ọ̀nà lòun ń ja ogun láti sa ipá àti agbára kóun lè jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ṣe àṣeyọrí nínú orin kíkọ ní orílẹ̀-èdè àgbáńláyé àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. ó ní nípa ìdí èyí òun ò tí ì ní ìfẹ́ kọ̀rọ̀ àti gbangba sí obìnrin kankan títí di wákàtí yìí. ó ní gbogbo obìnrin pátá ń lọ̀rẹ́ òun bí àwọn ọkùnrin ti jẹ́ ọ̀rẹ́ òun náà ń lobìnrin jẹ́ ọ̀rẹ́ òun ṣùgbọ́n ìfẹ́ kọ̀rọ̀ kan kò sí láàrin òun pẹ̀lú obìnrin kankan. Falz tó sọ̀rọ̀ náà lórí ètò níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ní àsìkò ìtó fún òun torí pé ohun tóun ń lé láti lè fi jẹ́ èèyàn láyé kóun fi lè jẹ́ bàbá ọmọ kò tí ì tó òun lọ́wọ́ o. lákòótán nínú ọ̀rọ̀ Falz ó ní gbogbo awuyewuye yòówù kí wọ́n lè máa gbọ́ nípa ipò òun ní ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú obìnrin kan ó ní àhesọ ọ̀rọ̀ lásán ni. gẹ́gẹ́ bí Falz bó ti sọ̀rọ̀ náà ó ní òun ò tí ì sọ mo nífẹ̀ẹ́ rẹ fún obìnrin kankan bí ti ń kórí o. tó ẹ̀yin ará ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ìtúnròyìn ní iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli TV. ire ayọ̀ Ọlọ́run ọba ò ní fi wálẹ̀. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.